you saying we should have sex tonight? That's it. Okay, sir. Kí ni ṣe mi wá okay? Kí ni ṣe mi wá okay? Ṣé mo ti ṣìfẹ́ báyìí? O ti gbọ́, o ti ṣìfẹ́ already. Eléyìí tó fẹ́ yìí jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ máa sọ fún ẹ congratulations because o ti ṣìfẹ́. Are you mad? Ọ̀rọ̀ burúkú wo ló fẹ́ sọ? Look at you. Ìwọ máa bí ìpàdé yìí. Ọmọ lélẹ̀ ní ẹ tẹ́lẹ̀. Ìwọ lẹ́nu ẹ, ó máa gọ̀ ọ́. Ṣé orí nǹkan tí ọmọ àlè tó ń gbé lọ́wọ́? Ṣé orí nǹkan tó dálẹ̀? Yóò dúró lẹ́yìn dúró ìka ọmọkùnrin yóò yọ ọ̀tá. Ẹ wo nǹkan tí mo gbọ́kànlé nìyẹn séwèé kan nǹkan abẹ́rẹ́ ni mo gbọ́kànlé ẹ̀jọ̀ ẹ fi séwèé kan lẹ̀. Tí bá ní kó gbé coconut wá fún ẹ̀sìn ṣòwò ní jẹ́. Ṣé àgùntẹ́ ni àgbọn? Mi ò ní fẹ́ kó fi àyè gba obìnrin yẹn láti máa tẹ̀ lọ́kùnrin mi. Excuse me. O ò ṣe sáré tẹ̀lé lọ bí ajá. What did you say? Mo ní o ò ṣe sáré tẹ̀lé lọ bí ajá. You just called me a dog? Yes! Ìwọ ọmọ burúkú yìí máa ń gbìyànjú láti wá sínú ilé yìí o. So ń bá mi.